Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Mo kí wa káàbọ̀ sí abala àyọkà àkàgbádùn. Ìrìnkèrindò nínú igbó ẹlẹ́gbèje ni à ń kà lọ́wọ́. D.O. Fágúnwà ni olùkọ̀tàn. Olùkàtàn yín ni Àríkẹ́nímí. Ẹ máa bá wa ká lọ. Orí kẹrin, abala kìíní. Ìlú àwọn Èdìdàrẹ́ ní ibi tí òmùgọ̀dì méjì ti ń ṣe ọba wọn. Nígbà tí a kúrò ní ibi tí àwọn ẹranko wọ̀nyí wà, tí a túbọ̀ rìn díẹ̀ síwájú, a rí ọ̀nà kékeré kan báyìí tí ó yà bá apá òsì lọ. Wọ́n kọ àkọlé kan sí ìyànà náà. Nǹkan tí wọ́n sì kọ ni èyí: ìlú àwọn Èdìdàrẹ́ níbi tí òmùgọ̀dì méjì ti ń ṣe ọba wọn. Àkọlé yìí yà wá lẹ́nu. A sì yà sí ọ̀nà náà kí a bá lọ wo bí ibẹ̀ ti rí. Nígbà tí a rìn sí iwájú díẹ̀, a bẹ̀rẹ̀ sí wo ìlú náà ní ọ̀kánkán, ṣùgbọ́n ọ̀nà tí à ń tọ̀ lọ túbọ̀ ń di kékeré sí i, àfi bí ẹni pé ènìyàn kò ń gbé ìlú náà ni. Nígbà tí ó sá pẹ́ ṣá, a yọ sí ìlú yìí. Èmi ni mo wí fún yín, ẹ̀yin ọ̀rẹ́ mi, lọ́jọ́ tí mo ti dé inú ayé, n kò rí irú ìlú tí ó jẹ́ eléèrí bí ìlú yìí rí. Ìgbà tí a dé àárín ọjà, gbogbo ibẹ̀ ń rùn ni. Kò dàbí ẹni pé ẹnikẹ́ni gbá àárín ọjà náà rí. Gẹ́gẹ́ bí àṣà wọn, arúgbó ló ń ta ọjà, òun ló gbọ́dọ̀ kiri. Gbogbo àwọn tí a sì bá nínú ọjà náà kò ju 50 lọ. Gbogbo wọn ni wọ́n ti fi gbogbo orí hu ewu pátápátá. Wọ́n ìbá sì tilẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ bí kò ṣe pé wọn kò ń pẹ́ kú ní ìlú náà. Orí pàǹtí ni wọ́n gbé gbogbo ọjà títà lé. Ìhòhò ní púpọ̀ nínú àwọn tí a rí wà. Ọdún mẹ́ta ni wọ́n tó wẹ̀. Nítorí èyí, èérí ara wọn pọ̀ tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé bí wọ́n bá ń kọjá, èérí ń gbọ̀n sílẹ̀ ni. Mo rò pé eléyìí náà ló mú kí kúrúnà kúkú pọ̀ tó bẹ́ẹ̀ ní ìlú náà. Ṣùgbọ́n èyí tí ó burú ju kúrúnà ni egbò ẹsẹ̀ olúkúlùkù tí ó dúró gẹ́gẹ́ bí àṣà fún àwọn gbajúmọ̀. Ewé kékeré kò tó láti fi bo wọ́n. Omi egbò ẹsẹ̀ àwọn ará ìlú náà a sì máa kán sílẹ̀ bí wọ́n bá ti ń rìn lọ. Iná orí àti iná aṣọ pẹ̀lú ogunlọ́gọ̀ ìdun ti ṣe ọ̀nà sí ara wọn. Àwọn kòkòrò wọn nì rí i pé ibẹ̀ dára gẹ́gẹ́ bí ilé fún àwọn. Kò sí ibi tí jìgá kò lè wọ̀ lára àwọn Èdìdàrẹ́. Jìgá kọ́ pẹ̀tẹ́ẹ̀sì sí wọn ní àtẹ́lẹsẹ̀. Ó kọ́ ilé ilẹ̀ sí wọn ní ìbàdí. Ṣùgbọ́n orí ni ààfin àwọn iná wà. Èèkàn ọwọ́ wọn mú bí àdá. Ìgbà tí wọ́n bá sì ń họ ara, a máa dún kùràkùrà bí ìgbà tí àgbẹ̀ bá ń fi ọkọ́ ro oko. Omi tí wọ́n mu ní ìlú yìí burú gidigidi nítorí etí odò tí wọ́n ti ń pọ́n ni wọ́n ń ṣe ìgbọ̀nsẹ̀ sí. Bẹ́ẹ̀ ni odò náà kò ju kékeré lọ. Nígbà tí a ti dé àárín ọjà wọn tí a wo ìwà wọn tí ó burú bí mo ti ròyìn yìí, ni a ti pinnu pé ó yẹ kí a pa àgọ́ sí etí ibẹ̀ kí a wò wọ́n fún ọjọ́ mélòó kan. Àgọ́ tí a pa tó ìṣẹ́jú 15 sí ìlú yìí nítorí etí ibẹ̀ kò wù wá láti pa àgọ́ sí. Èyí tí ó burú púpọ̀ ní ìlú yìí ni ìwà wọn sí ara wọn. Gẹ́gẹ́ bí àṣà àwọn Èdìdàrẹ́, ọmọdé ló ní ayé. Àwọn àgbàlagbà kò jámọ́ nǹkan kan. Bí ilẹ̀ bá mọ́, bàbá á dọ̀bálẹ̀ fún àwọn ọmọ rẹ̀ káàkiri ilé. Ìyá á tún kúnlẹ̀ fún wọn. Bí ọmọdé bá máa ránṣẹ́, a máa rán àgbàlagbà ní iṣẹ́. Bí ọmọdé àti àgbà bá jẹun tán, àgbà ní ń fọ àwo. Àwọn obìnrin ní í ṣiṣẹ́ líle. Àfi ẹ̀ẹ̀kọ̀kan ni àwọn ọkùnrin ràn wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n ìgbà tí àwọn obìnrin náà bá dá oko tán, wọ́n á wa iṣu lé ọkọ wọn lórí, á rù bọ̀ láti oko. Bí ọmọdé bá ti gbé nǹkan tí ó wúwo díẹ̀ lọ́wọ́, àwọn àgbà ní láti sáré gbà á lọ́wọ́ rẹ̀. Bí ọmọdé àti àgbà bá lọ sí oko, ìbáà ṣe ọkùnrin, ìbáà ṣe obìnrin, àgbà ni ó ní láti ru ẹrù bọ̀. Ìgbà tí wọ́n bá sì wà ní oko, àgbà ni ó ní láti dá iná kí ó se oúnjẹ. Wọn kì í sìnkú ní ìlú náà. Bí ẹnìkan bá kú, oúnjẹ dé. Nítorí jíjẹ ni wọ́n ń jẹ òkú ara wọn, ṣùgbọ́n wọn kò jẹ́ déédéé pa ara wọn jẹ.
Bí ọ̀pọ̀lọpọ̀ bá kú pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo, wọ́n á rọra gbé òkú wọn sí àgbàlá, wọn a máa jẹ díẹ̀díẹ̀. Bí ó sì tilẹ̀ jẹ́ pé wọ́n máa ń sun ẹran ènìyàn kí wọ́n tó jẹ ẹ́, síbẹ̀ wọn kò mọ ọ̀nà àti yan òkú tí ó bá kú tí kò ní fi bàjẹ́. Ìgbà tí wọ́n bá sì gbé e sí ẹ̀yìnkùlé tó bí ọjọ́ mẹ́ta, èyí ni á bẹ̀rẹ̀ sí rùn. Ṣùgbọ́n àkókò náà ni wọ́n máa ń sáré pe ọ̀rẹ́ wọn kí ó wá jẹ àsè ní ilé wọn. Wọ́n á ní àwọn ń ṣe sàárà kí ẹ̀mí àwọn bá gbó. Bí wọ́n ti ń kọ́lé wọn kò dára rárá, nítorí kì í sí ẹyọ fèrèsé kan ní ilé wọn. Gbogbo ibẹ̀ á ṣókùnkùn dúdú. Atẹ́gùn kì í sì rí àyè dé ibẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Koríko ni wọ́n fi ń bo ilé wọn nígbà tí òjò bá sì rọ̀. Ìgbà púpọ̀ ni ilé ń jò tí gbogbo ilẹ̀ á tutù nini. Ewéko ni wọ́n ń tẹ́ sílẹ̀ sùn. Wọ́n á fi òkúta ṣe ìrọ̀rí. Wọn kò ní ẹní kan ṣoṣo. Bí mo ti wí lẹ́ẹ̀kan, aṣọ kò wọ́pọ̀ ní ìlú náà. Nínú agbo ilé ibẹ̀, púpọ̀ ló jẹ́ pé aṣọ kan ṣoṣo ni ó wà fún gbogbo wọn. Wọ́n á sì ṣe ètò bí àwọn ó ti ṣe lò ó. Ẹnìkọ̀ọ̀kan ní sábà máa lò ó lójoojúmọ́. Èyí ni pé bí àwọn ọmọ ilé náà bá jẹ́ 30, oṣooṣù ni aṣọ náà á tó máa kan ẹnìkọ̀ọ̀kan. Nítorí náà, ní àkókò òtútù, ewé ni wọ́n ń lò jù bí aṣọ. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti lè mọ̀, ìlú tí ó kún fún èérí bí irú èyí tí mo sọ yìí kò lè ṣàìní àwọn aláìsàn nínú. Kò sí ibi náà tí ó wà ní òde ayé yìí tí àìsàn pọ̀ sí tí ó tayọ ti ìlú Èdìdàrẹ́ níbi tí òmùgọ̀ méjì ti ń ṣe ọba wọn. Kí a tilẹ̀ mú ti èérí kúrò, kí ni kí a ti pe ti ilé wọn tí kò ní fèrèsé tàbí ilé tí ó ń tutù nìnì? Kí ló lè mú àìsàn wá tí ó kọjá irú èyí? Bí ìtàn ibẹ̀ ti lọ, ìlú náà ni ó tóbi jù ní òde ayé ní ayé àtijọ́. Odidi ọjọ́ 3 ni wọ́n fi ń rìn láti apá kan dé apá kejì. Ṣùgbọ́n nígbà nǹkan tí ó sọ wọ́n di bí wọ́n ti wà yìí ni ìrẹ́pọ̀ tí kò sí láàárín wọn. Wọ́n jẹ́ ẹ̀dá tí ó mọ ti ara rẹ̀ nìkan tó bẹ́ẹ̀ gẹ́ tí kò sí irú wọn ṣáájú wọn tí kò sì lè sí irú wọn lẹ́yìn wọn. Wọ́n kún fún owú jíjẹ tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé bàbá kò fi nǹkan han ọmọ rẹ̀ ọkùnrin. Ìyá kò ní jẹ́ kí ọmọ rẹ̀ obìnrin tilẹ̀ wo bí òun ti ń se ọbẹ̀. Nípa ṣíṣe bẹ́ẹ̀, ohun tí ẹnìkan bá mọ̀, ẹnìkejì kò ní mọ̀. Bẹ́ẹ̀ ọgbọ́n wọn parẹ́. Ó pẹ́ díẹ̀ tí a ti dé ìlú náà kí a tó mọ ọba wọn. Ohun tí kò tilẹ̀ kọ́ jẹ́ kí a lọ sí ilé ọba wọn kò ju èyí pé níwọ̀n ìgbà tí ìlú náà ti burú tó bí a ti bá yìí, a kò ní èrò gíga kan nípa ọba ibẹ̀ rárá, nítorí kò sí ọba pàtàkì kan tí ó lè fi ojú ara rẹ̀ sílẹ̀ títí ìlú fi máa burú tó bí a ti bá a nì. Ohun tó mú kí a tilẹ̀ pinnu àti lọ mọ ilé ọba náà kò ju ti ilẹ̀ gbóná tí ó bẹ̀rẹ̀ sí í jà, tí ó sì jẹ́ pé ó ń pa wọn púpọ̀ nínú wọn. Nítorí èyí, a ránṣẹ́ lọ sọ fún ọba pé à ń bọ̀ wá rí nípa ọ̀rọ̀ kan àti pé kí ó sọ ìgbà tí òun lè rí àyè rí wa. Nígbà tí oníṣẹ́ padà dé, ó fún wa pé ọba ní kí a wá sí ààfin ní òwúrọ̀ ọjọ́ kejì ní agogo 8:30. Nígbà tí ilẹ̀ ọjọ́ kejì mọ́, tí a jẹun, a lọ sí ilé ọba. A dé ọ̀hún ní agogo 8:15. Nígbà tí ó sì tó agogo 8:30 gan, a rí ẹnìkan tó ń bọ̀ láti ààfin. A sì wí fún un pé ọba wí fún wa kí a wá rí òun. Ẹni náà bá wa padà wọ ààfin lọ láti lọ sọ fún ọba. Ṣùgbọ́n nígbà tí ó máa padà dé, ó wí fún wa pé ọba òmùgọ̀ méjì ti lọ sí oko. A dúró díẹ̀ bóyá kò ní pẹ́ tí oko dé. Ṣùgbọ́n nígbà tí ó ṣe, a padà lọ sí àgọ́ wa. Ní alẹ́ ọjọ́ náà, ní nǹkan bí agogo 7, a tún ránṣẹ́ lọ sí ààfin láti bá wò bí ọba bá ti dé. Nígbà tí oníṣẹ́ wa padà dé, ó fún wa wípé ọba kò tíì dé. Bí ilẹ̀ ti mọ́ ní ọjọ́ kejì, tí a rí pé ó tó àkókò kí ọba
ti máa rí àwọn ènìyàn rẹ̀. A tún ránṣẹ́ lọ sí ààfin. Ìgbà tí oníṣẹ́ padà, ó ní ọba wípé ó rẹ̀ òun lọ́jọ́ náà púpọ̀ nítorí ẹrù tí òun rù bọ̀ láti oko lọ́jọ́ tí akọ́ wá lọ pọ̀ ju èyí tí òun ti ń rù bọ̀ rí lọ, àti pé kí òun tó tún lè rí wa di ọjọ́ kejì, èyí ní nǹkan agogo 9, èyí ní ọjọ́ kẹta tí a ti ń wá lọ sí ààfin. Ní agogo 9 gééré ni a dé ààfin ní ọjọ́ tí ó tún dá yìí. A tilẹ̀ kọ́ ṣe bí apẹ́ ni, ṣùgbọ́n nígbà tí a dé ọ̀hún ni a mọ̀ pé a dé sí àkókò gan. Bí a ti dé ọ̀hún ni a tún rán oníṣẹ́ kan wọ ààfin lọ. Ó pẹ́ díẹ̀ kí oníṣẹ́ náà tó padà. Èyí tí ó sì wá mú wá bá ni pé ọba kò sí ní ilé, àti pé ó lọ sí oko nítorí iṣu tí ó mú wá ti oko bọ̀ ní ọjọ́ tí akọ́ fi wá kò tó fún oúnjẹ àwọn tí ń gbé ààfin. A tún dúró díẹ̀ bóyá a lè rí, ṣùgbọ́n irọ́ ni. Lẹ́yìn èyí, a padà lọ sí ibùdó wa, a sì ránṣẹ́ sí ilẹ̀ dè wọ́n dé wípé a ti wá sí ààfin. Nígbà tí ó di alẹ́ ọjọ́ yìí, mo tún rán ẹnìkan lọ sí ààfin lọ wo ọba bóyá ó ti dé. Ìgbà tí oníṣẹ́ sì máa padà, ó fún ni pé ọba ti dé àti pé òun fẹ́ rí wa ní ọjọ́ kejì ní agogo 9 àbọ̀. A dé ọ̀hún bí ó ti wí lọ́jọ́ kejì lóòótọ́, ṣùgbọ́n ọba ti lọ sí oko. Báyìí ni òmùgọ̀ méjì bẹ̀rẹ̀ sí ṣe títí ó fi di alẹ́ ọjọ́ kẹfà tí ó ránṣẹ́ pé kí a rí òun ní nǹkan bí agogo 12 ọ̀sán ọjọ́ keje. Nígbà tí ó di ọjọ́ keje yìí, a dé ọ̀hún ní agogo 10 dípò aago 12 tí ó dá. Ọjọ́ náà la sì kọ́ rí. Mo fẹ́ kí ẹ mọ̀ pé láti ọjọ́ tí a ti ń ránṣẹ́ yìí, oníṣẹ́ wa pàápàá kì í fi ojú rí ọba náà. Ṣe ni wọ́n máa ń jíṣẹ́ fún un tí ẹni tí a bá rán náà máa ń ránṣẹ́ wọ ààfin lọ bí a sì ṣe rí ọba yóò yà yín lẹ́nu. Ààfin ọba òmùgọ̀ méjì kò dára tó àbá oko rárá. Ògiri tí wọ́n sì mọ yíká ẹsẹ̀ 2 ní gíga rẹ̀. Lówùúrọ̀ ọjọ́ kejì tí mo ń sọ̀rọ̀ rẹ̀ yìí, nígbà tí a dé ààfin, a rí ẹnìkan tí ó jókòó lé orí ògiri tí ó yí ààfin po. Ó sán ìbàǹtẹ́ mọ́ ìdí, ó sì pọ́n ìbàǹtẹ́ náà ní ìkólòbó. Ó tún dé fìlà gbọọrọ báyìí. Kò wọ ṣòkòtò, kò wọ ẹ̀wù, bẹ́ẹ̀ ni kò sì wọ bàtà rárá. Ọkùnrin yìí ni a bá ní orí ògiri. Inú wa dùn tí a rí i nítorí à ń fẹ́ kí a tètè rí ẹni tí yóò bá wa wọlé lọ sọ fún ọba pé a ti dé. Gbogbo ìgbà tí a ti máa ń wá, ṣe ni wọ́n sẹ́yìn. Wọ́n ní ìyà máa ń jẹ wá kí a tó lè rí ẹni ràn wá lọ́wọ́. Nítorí èyí, inú wa dùn tí a tètè rí ẹnìkan ní ọjọ́ tí à ń wí yìí. Wéré tí a ti rí ọkùnrin yìí láti sọ fún un pé a fẹ́ kí ó bá ní wọlé lọ sọ fún ọba pé a ti dé. Nígbà tí a wí báyìí, ọkùnrin náà béèrè nǹkan tí a fẹ́ rí ọba fún. A sì wí fún un pé a kò tí ì ṣetán láti sọ eléyìí nì fún ẹnikẹ́ni, àti pé ó di ìgbà tí a bá rí ọba kí a tó sọ fún un. Ìgbà tí ó sì ń tẹnu mọ́ pé kí a sọ fún òun, inú bí wa. Àṣebí ó ń fẹ́ gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ wa kí a tó wọlé lọ sọ ni. Ibi tí a ti jọ ń sọ̀rọ̀ yìí sí ara wa yìí ni ọkùnrin kan ti dé. Nígbà tí ó sì dé iwájú ẹni tí à ń bá sọ̀rọ̀ yìí, ó dọ̀bálẹ̀ ó sì kí kábíyèsí aláṣẹ kejì òrìṣà. Irú kíkí yìí jọ wá lójú. A sì bẹ̀rẹ̀ sí rò nínú ara wa pé bóyá bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń kí ìránṣẹ́ ọba ní ìlú náà. Ṣùgbọ́n ibi tí a ti ń ronú bẹ́ẹ̀ ni ọkùnrin tí à ń bá sọ̀rọ̀ yìí wí fún èyí tí ó ṣẹ̀ṣẹ̀ dé pé àwa tí à ń lọ sí ìdálẹ̀ ni ó rí níwájú òun, àti pé a kò tilẹ̀ mọ òun pàápàá. Àkókò náà ni ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ dé yìí sọ fún wa pé ọba ni à ń bá sọ̀rọ̀, àti pé òun ni ẹni tí ń jẹ́ òmùgọ̀ méjì tí ń ṣe ọba ìlú àwọn Èdìdàrẹ́. Bí ọkùnrin náà ti sọ báyìí tán ni a tọrọ àforíjì lọ́wọ́ ọba pé a kò mọ̀ pé òun ni. Lẹ́yìn èyí ni òmùgọ̀ méjì bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ ìsọ tí ó ní, ẹ̀yin aláìmoore, ẹ̀yin aláìgbọ́n, jíjókòó tí mo jókòó, n kò jókòó ní ìjókòó ọba ni, tàbí aṣọ tí mo wọ̀ ni kò tó ti ọba.
Bí ẹ kò mọ nǹkan, ẹ kò mọ iyì bàǹtẹ́ mi. Bí ojú yín tilẹ̀ fọ́, ẹ ó sọ pé ẹ kò rí adé mi ni. Bí ẹ kò tilẹ̀ mọ gbogbo rẹ̀, ẹ kò rí ààfin mi tí ó lókìkí jákèjádò ayé. Ọba wo ló tó mi? Ènìyàn wo ló gbọ́n bí èmi? Ta ni ọba náà ní òde ayé yìí tí ó lè fi ọwọ́ sọ àyà pé ìlú òun dára bí ìlú mi? Ẹ̀yin tí ẹ lójú tí ẹ kò lè fi ríran. Bí ẹ kò bá ṣọ́ra yín, n ó bá yín jà kí ẹ tó kúrò ní ìlú mi. Báyìí ni ọba náà sọ. Ẹ̀rù sì bà gbogbo wa pé bí ìlú rẹ̀ ti bàjẹ́ tó nì. Ó dára lójú ọba. Ọjọ́ náà ni mo sì tó wá mọ̀ pé òmùgọ̀ tí ó ta gbogbo òmùgọ̀ yọ ni kí ẹni tí ó gọ̀ rò pé òun gbọ́n. Nítorí ìgbà tí ènìyàn kò bá gbọ́n ṣùgbọ́n tí kò mọ̀ pé òun kò gbọ́n àti gba ọgbọ́n ẹlòmíràn kò ní ṣàì jẹ́ ìṣòro. Níyìí ni a dáni dúró sí nípa kíka ìwé ìtàn Àyọkà Àkàgbádùn. Títí dọjọ́ mìíràn, mo rí yín ná. Ó dìgbà.